Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa pàdé wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé bá wa tẹ subscription button kẹtẹ notification bell sódà gbogbo gbàtà bá ti ń mú sinimá tàbí àwọn review bíi eléyìí wá. Àjọ máa gbádùn ara wa. Sinimá wo làwọn mú wá fún yín lọ́jọ́ tòní o bí kò ṣe wèrè lọ́kùnrin. Wèrè lọ́kùnrin ni sinimá tí a mú wá fún yín ní ọjọ́ tòní. Orí Òkìkí TV lẹ ti máa rí sinimá yìí wò. Lọ sórí YouTube ẹ lọ sórí YouTube ẹ tẹ̀ síbẹ̀ Òkìkí TV tó bá ti gbé wá ẹ tẹ̀ síbẹ̀ wèrè lọ́kùnrin. Àwọn sinimá tó dọ́ṣọ̀ bí eléyìí òun làwọn sábà máa ń mú wá fún yín. Bẹ́ẹ̀ ni o àwọn òṣèré ńlá ń jàǹkànjàǹkàn látòrí bàbá Jide Kosoko, Mide Faisat, Balogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kópa nínú sinimá wèrè lọ́kùnrin. Ṣé wèrè wá lọ́kùnrin àbí wèrè kọ́ ẹ̀jẹ̀ àjọ gbé yẹ̀wò nínú sinimá wèrè lọ́kùnrin. Arákùnrin yìí la rí bí wọn àti olólùfẹ́ rẹ̀ èyí tá a mọ̀ sábẹ̀bí bọ́n ṣe jọ bẹ̀rẹ̀ níléèwé nínú bí kó gbé owó ìyá rẹ̀ kó gbé fún bọ̀dá o láti fi ṣe kíni láti fi kàwé. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run gbọ́ àdúrà àwọn sàmì sí wọ́n dolówó wọ́n dọlọ́rọ̀ wọ́n dèèyàn tabua. Ṣùgbọ́n bọ̀dá àti ẹni tó gbà síṣẹ́ yìí tó ṣe Jide Kosoko wọn ò finú hànra wọn o. Kò sọ fún Jide pé òun ti níyàwó ńlé. Casanova rẹ̀ ní bàbá Jide, gbogbo obìnrin jíjẹ ni. Bọ̀dá náà tún wá jẹ́ nìkan tó jẹ́ pé àwọn ló máa ń ṣọmọ fún Jide o. Ó ṣe àwa bọ̀dá wá rí bákan náà bọ̀dá wá fojú rí àǹtí rí bọ̀dá. Jide Kosoko gan ni ìyàwó bọ̀dá tí ń ṣe Mide ló bá fall in love fún pé arákùnrin báwo lárábìnrin ṣe jẹ́ sí ẹ gangan ná kì í ṣe àṣeyàwó ẹ gbé fún mi wàhálà dé o bó ló ṣe wá fẹ́ sọ fọ́gà tó ti lóòtí ìmáàrì pé ìyàwó ẹ ni. Ní tèmi mi ò rí nǹkan tó bá dì ń bẹ̀ kí n sọ pé ìyàwó mi mà ní tó bá lè jù wá ní fisẹ́ mi lẹ́nu. Ṣùgbọ́n látàrí contract tí bọ̀dá fẹ́ gbà 500 million wọn ò lè disclose identity ara wọn pé arábìnrin yìí ìyàwó mi ni. Tó fi wá di wípé wọ́n padà ṣe kíni wọ́n gbé Mide fún Jide Kosoko. Wọ́n ní nǹkan ń bẹ lẹ́yìn kò sí ńlé ewu ń bẹ lóko lóńgẹ́ gangan fúnra rẹ̀ ewu ni o. Wàhálà ìdààmú tí wọ́n fẹ́ dé nínú sinimá yìí báyìí torí wípé bọ̀dá ó ti ń rorò kúrò sí àǹtí náà ti wá ṣetán láti retaliate nínú sinimá yìí ni ibẹ̀ ló wà. Ẹ wò tẹ́ ẹ bá ti wò gẹ́gẹ́ bí mo ti sọ Òkìkí TV ló gbé lè jáde wèrè lọ́kùnrin. Ṣé wèrè wá lọ́kùnrin lóòótọ́ ni àbí àwọn onísinimá yìí ni wọn ti ẹ̀ mọ̀ tán ṣe. Ẹ jẹ́ ká jọ wò tó bá jẹ́ ìní Mide ǹjẹ́ ẹ ti ẹ̀ lè gbà ṣé ẹ ti ẹ̀ lè gbà irúfẹ́ wò lẹ́fẹ́ ní sọ́kùnrin tí ẹ máa gbarú ẹ̀ fún láti lọ bá bàbá àgbàlagbà tó jẹ́ ọ̀gá ẹ̀ ní nǹkan papọ̀ torí bísínẹ́sì ẹ̀. Tó bá wá jẹ́ pé ẹ̀yin lọ́kùnrin ṣé dandan ni kẹ́ ẹ gbéyàwó yín kalẹ̀ kí ló dé tẹ̀lé disclose nínú sinimá yìí ta lè gbé fún gan ta lè rí pé iṣẹ́ tó ṣe ń bẹ̀ ó make sense. Kí lẹ rí sọ sí bàbá Jide kí lẹ rí sọ sí ọkọ kí lẹ rí sọ sí Mide ẹ wò ẹ jẹ́ á pàdé nínú apá kejì sinimá wèrè lọ́kùnrin.